ìjà nínú ẹgbẹ́ àwọn Àtíkù titun. Bí èèyàn bá ń wá onígbèsè tó jẹ bàbá ẹ̀ tó kú lówó kiri, bí kò bá ṣọ́ra yóò pàdé ẹni tí bàbá ẹ̀ yìí jẹ lówó o. Àfàìmọ̀ kí túlétúlé má ti tọwọ́ bọ òkú lójú. Ohun tó jọ pé ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí àwọn aṣáájú ẹgbẹ́ aláṣepọ̀ Atiku Abubakar, David Mark, Peter Obi, Nasiru El-Rufai àti Raufu Arẹ́gbẹ́ṣọlá nìyẹn. Àfàìmọ̀ ni kò jẹ́ 419 tàbí jìbìtì tààrà làwọn tí wọ́n ń pe ara wọn ní aláṣẹ ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo wọn rọ́rí lọ lù wọ́n o. Ẹgbẹ́ tí wọ́n sì sọ pé níbẹ̀ làwọn yóò ti dupò ààrẹ lọ́dún 2027 àti pé ẹgbẹ́ táwọn yóò fi lé Tinubu padà sékòó nìyẹn. Bó bá jẹ́ jìbìtì ni wọ́n lù wọ́n, a jẹ́ pé àlámọ̀rí wọn ti bàjẹ́ láti bẹ̀rẹ̀ nìyí. Ẹgbẹ́ wọn ò lè rídìí jókòó. Bí ẹgbẹ́ náà ò bá sì ti rídìí jókòó bí ọmọ rí igbá, a jẹ́ pé ọmọ tí kò tí ì rìn ni wọ́n fún ìyá ẹ̀ lóyún. Olóògùn àwe ni yóò sì gba gbogbo owó tó yẹ kí wọ́n fi jẹun. Ẹgbẹ́ ADC tí wọ́n lọ sínú ẹ̀ yìí níṣòro. Ìṣòro náà sì pọ̀ débi pé láti bọ́ nínú ẹ̀ wọn yóò bọ eégún ilé, wọn yóò bọ òòṣà ọjà. Ní gbogbo ìgbà tí wọ́n bá sì fi ń ṣe eléyìí, ilẹ̀ yóò ti mọ́ wọn sí gbangba. Kò sí ẹni tó rí àwọn èèyàn ńlá nídìí òṣèlú tí wọ́n pàdé lọ́jọ́rùú ọjọ́ kejì oṣù kejì ọdún yìí tí wọ́n láwọn wá wọnú ADC láti fi bá Tinubu jà tí ẹ̀rù kò ní bà o. Atiku Abubakar, igbákejì ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀, David Mark, gómìnà, mínísítà, sẹ́nẹ́tọ̀ 20 ọdún, olórí ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa fọ́dún 7, Nasiru El-Rufai, mínísítà tó tún ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna fọ́dún 7, Peter Obi, gómìnà ọdún 7, Uche Secondus, alága PDP tẹ́lẹ̀, Raufu Arẹ́gbẹ́ṣọlá, kọmíṣánná fọ́dún 7, gómìnà fọ́dún 7, mínísítà fọ́dún 4, Sule Lamido, mínísítà fọ́dún 4, gómìnà fọ́dún 7, Babashir Lawal, akọ̀wé ìjọba àpapọ̀ láyé Buhari, Rotimi Amechi, olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers fọ́dún 7, gómìnà fọ́dún 7, mínísítà fọ́dún 7, Abubakar Malami, mínísítà ètò ìdájọ́ lábẹ́ Buhari fódìdí ọdún 7, John Odige Oyegun, gómìnà àti alága APC fún ọdún pípẹ́ àti àwọn èèyàn rẹpẹtẹ bíi tiwọn. Gabriel Sussman, gómìnà Plateau ọdún 7 tó tún ṣe mínísítà tó ṣe sẹ́nẹ́tọ̀. Abdulfatah Ahmed láti Kwara, gómìnà ọlọ́dún 7, Aminu Tambuwa, olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré fọ́dún 4, gómìnà Sokoto fọ́dún 7, àtàwọn gómìnà àtijọ́ bíi Idris Wada ní Kogi, Liel Moke ní Cross Rivers, Emeka Ihedioha ní Imo, Ozema Ozimbo láti Edo àti àwọn mínísítà àti àwọn igbákejì gómìnà bíi Agboola Ajayi láti Ondo, Kọ́lápọ̀ Olúṣọlá láti Èkìtì àti Simon Achuabu láti Kogi. Bẹ́ẹ̀ làwọn mínísítà bíi Dalong, bẹ́ẹ̀ làwọn olóṣèlú láti ilẹ̀ Haúsá, bẹ́ẹ̀ làwọn sẹ́nẹ́tọ̀ bíi Dino Melaye, Ìrètí Kìngíbè, Ina Abaribe, Suleiman Nassif, Lee Maiba, Kashim Imam, Ishaku Abu pẹ̀lú àwọn olóṣèlú míì bíi Délé Momodu àti mẹ́nìmẹ́nì wọn, àwọn èèyàn ńlá nídìí òṣèlú téèyàn ò lè dárúkọ tán. Nígbà tí gbogbo àwọn eléyìí bá péjọ sí ojú kan tí gbogbo wọn sì fohùn ṣọ̀kan lórí ohun kan, kò sí kí ẹ̀rù má bá ẹni tó bá mọ̀ wọ́n dáadáa nídìí òṣèlú Nàìjíríà, nítorí wọ́n lówó wọ́n sì lágbára. Àmọ́ bí wọ́n ti pọ̀ tó yìí, ìpè tí wọ́n pé, ipò tí wọ́n pọ̀, ohun kan náà ló so wọ́n pọ̀ o. Wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu ni. Torí èyí tí kò bá jẹ́ ọ̀tá Tinubu nínú wọn yóò jẹ́ ọ̀tá APC. Nítorí ẹ̀ ní àjọṣe wọn sì ṣe bá ara wọn mu. Wọ́n ti gbìyànjú láti wọ ẹgbẹ́ òṣèlú oríṣiríṣi. Nígbà tí wọ́n sì wo ọ̀tún wo òsì, wọ́n ní ẹgbẹ́ òṣèlú ADC ló bá àwọn mu. Òní wọ́n bá kólù jáde, wọ́n sì pè gbogbo ara wọn jọ pé kí wọ́n máa bọ̀. Àwọn ti rí ibi tó gba àwọn tí àwọn yóò dúró sí. Àwọn ti rí ibi tó gba àwọn tí àwọn yóò ti dúró níbi tí gbogbo èròǹgbà àwọn yóò ti di múmúṣẹ. Wọ́n ní nínú ẹgbẹ́ ADC ni. Bí ọ̀rọ̀ náà sì ṣe rí nìyẹn, nítorí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ náà, olóyè Ralph Nwosu, kó ìwé jáde nígbà tí ẹsẹ̀ àwọn òṣèlú náà ti pé, ó sì ní òun o àti gbogbo àwọn tí àwọn jẹ́ ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́, àwọn fa ẹgbẹ́ náà lé David Mark àti Raufu Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́ kí wọ́n tún ẹgbẹ́ náà ṣe, kí wọ́n tún tò, kí wọ́n sì gbé e dé èbúté ayọ̀, ìyẹn nígbà tí wọ́n bá lo ẹgbẹ́ náà láti gbàjọba lọ́wọ́ Tinubu. Òun ni gbogbo wọn bá pàtẹ́wọ́ tí wọ́n sì pariwo
wọ́n ní ADC ti di ẹgbẹ́ àwọn, ọ̀nà tí àwọn bá fẹ́ làwọn lè gbé gbà. Àmọ́ ìdùnnú náà kì í ṣe èyí tó pẹ́ rárá. Ìdí ni pé ilé ọjọ́ náà kò tí ì ṣú tí wàhálà fi yọrí gogoro. Bẹ́ẹ̀ ni wàhálà náà kò sì mú. Gbogbo àwọn tí wọ́n pàdé lọ́sàn-án tí wọ́n jó wọ̀nyí ni wọ́n fojú ara wọn rí. Ọkùnrin kan ló jáde, kódà àwọn míì ò mọ̀, ẹlòmíì pàápàá kò gbọ́ orúkọ ẹ̀rí nínú àwọn tó sáré wọ inú ẹgbẹ́ ADC. Bí àwọn Àtíkù bá sì mọ̀ tàbí tí wọ́n gbọ́ orúkọ ẹ̀rí, wọn kò mọ̀ pé ó ní kinní kan tó lè ṣe fẹ́gbẹ́ àwọn. Ṣùgbọ́n ọkùnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Dumebi Kachiku kó àwọn oníròyìn jọ. Ó ní ẹgbẹ́ tí àwọn Àtíkù lọ sínú ẹ̀ yẹn, pé ẹgbẹ́ náà kì í ṣe ọ̀ríjínà ADC o, pé fẹ́ẹ̀kì ni wọ́n lọ sínú ẹ̀, pé wọ́n ti jẹ́ káwọn kan lu àwọn ní jìbìtì nítorí wọ́n ti ta ọjà kántáfìtì fún wọn. Àwọn Àtíkù kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ṣe bí ẹni pé wọn kò gbọ́. Àmọ́ nígbà tí wọ́n wádìí lóòótọ́, jẹ̀bẹ̀tẹ̀ gbé ọmọlé àwọn náà lọ́wọ́. Ta ni Dumebi Kachiku yìí? Àṣé Dumebi yìí ni olùdíje ààrẹ fún ẹgbẹ́ òṣèlú ADC yìí nínú ìdìbò ọdún 2023 tí Tinubu ti wọlé. Dumebi náà díje, ó sì mú ìwọ̀nba ìbò kékeré. Àmọ́ kí ọjọ́ ìdìbò náà tó dé ni òun àti alága ẹgbẹ́ yìí Ralph Nwosu ti dàrú pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ ADC tí ìjà burúkú sì wà láàrin wọn. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n dìbò abẹ́lé ẹgbẹ́ náà ní ìlú Abẹ́òkúta, Dumebi Kachiku ló wọlé bí ẹni tí ẹgbẹ́ náà fà kalẹ̀ láti du ipò ààrẹ. Ẹni tí wọ́n jọ fa kinní náà mọ́ ara wọn lọ́wọ́ ni Kingsley Moghalu, ṣùgbọ́n Dumebi náà lọ́jọ́ 9 oṣù kẹfà 2022. Ó sì jọ pé kinní náà kò tẹ́ alága ẹgbẹ́ lọ́rùn rárá. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí bá Dumebi jà, wọ́n fẹ́ kó gbé ipò náà sílẹ̀ fún Moghalu tí àwọn fẹ́. Ní inú bá bí Dumebi ló bá sọ̀rọ̀ jáde pé alága ADC yìí o, Ralph Nwosu àti àwọn èèyàn ẹ̀ fẹ́ máa ta tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà fún ẹni tó bá lówó lọ́wọ́ jùlọ ni o. Wọn kò fẹ́ máa tẹ̀lé òfin ẹgbẹ́ rárá, olè ni wọ́n fẹ́ máa fi ADC jà. Ọ̀rọ̀ náà ká Ralph Nwosu àti àwọn apàṣẹ ẹgbẹ́ náà dára gan. Ni wọ́n bá jókòó bíríkótó, wọ́n ní àwọn lé Dumebi Kachiku pé kó sì lọ jókòó sílé tí àwọn yóò fi lọ ṣèwádìí ọ̀rọ̀ tó sọ. Ọjọ́ 3 oṣù kẹsàn-án 2022 ni wọ́n sọ eléyìí. Nígbà tó sì di ọjọ́ 17 oṣù kẹsàn-án 2022 yìí kan náà, wọ́n lé Dumebi kúrò nínú ẹgbẹ́ ADC pátápátá. Wọ́n ní kò sí nínú ẹgbẹ́ àwọn mọ́, kì í ṣe ọmọ ẹgbẹ́ rárá ni. Ìyẹn nìkan kọ́, Ralph Nwosu lọ sí kóòtù, ó ní kí wọ́n bá òun gba 20 bílíọ̀nù náírà lọ́wọ́ Dumebi nítorí ó ba òun lórúkọ jẹ́. Àmọ́ èyí tó wá lé níbẹ̀ ni pé Dumebi náà gba ilé ẹjọ́ lọ. Ó ní Ralph Nwosu àti ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ ADC kò lágbára lábẹ́ òfin mọ́ láti pàṣẹ kankan nítorí sáà tó yẹ kí wọ́n lò lórí ipò náà ti kọjá. Ó ní ọjọ́ 21 oṣù kẹjọ 2022 ló yẹ kí wọ́n kúrò nípò náà. Ọjọ́ náà ni wọ́n sì gbọ́dọ̀ pàṣẹ mọ́ lórúkọ ẹgbẹ́ wọn. Àṣẹ tí wọ́n sì pa yìí nínú oṣù kẹsàn-án ọdún ni wọ́n ti ń pa á. Àmọ́ ó ní wọn kò fi ipò sílẹ̀ ní, wọ́n sì ń pàṣẹ lọ ní èyí tí kò bá òfin ẹgbẹ́ mu. Ẹjọ́ tí Dumebi Kachiku pè nìyẹn. Nígbà tó sì di 20 oṣù kejìlá ọdún 2022, ilé ẹjọ́ dá Kachiku láre. Wọ́n ní Ralph Nwosu kì í ṣe alága ADC mọ́ o, kò sì gbọ́dọ̀ pàṣẹ kankan lórúkọ ẹgbẹ́ náà. Ǹjẹ́ ọ̀rọ̀ náà yóò yé yín báyìí? Ìyẹn ni pé títí di òní tí ilẹ̀ mọ́ yìí, Ralph Nwosu tó gbé ọ̀pá àṣẹ lé àwọn Àtíkù lọ́wọ́ kò lágbára lábẹ́ òfin láti ṣe bẹ́ẹ̀ nítorí kì í ṣe alága ADC. Ilé ẹjọ́ ti yọ dànù láti 2022. Lóòótọ́ ni lọ́ọ̀yà àwọn ìgbà náà ní àwọn pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, àmọ́ kò sí ìdájọ́ kan tó wáyé, kò sì sí ìdánilójú pé ẹjọ́ náà pàápàá bẹ̀rẹ̀ níbì kan. Èyí ni pé títí di bí a ṣe ń sọ yìí, tó bá ṣe pé wọn yóò tẹ̀lé òfin ẹgbẹ́ wọn ni o, Ralph Nwosu tó gbé àṣẹ lé David Mark àti Raufu Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́ kì í ṣe alága ADC o, kò sì sí nípò láti ṣe bẹ́ẹ̀ rárá. Ẹni tó wá du ipò ààrẹ àti àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ tuntun tí wọ́n yàn nígbà náà ló wá ń bínú yìí, tí wọ́n ní àwọn ní ọ̀ríjínà ẹgbẹ́ ADC, pé àwọn tí Nwosu yẹn fẹ́ẹ̀kì ni wọ́n o. Yàtọ̀ sí èṣí, Dumebi Kachiku ní ohun tí òun ń sọ gan ló délẹ̀ yìí o, pé ẹni tí wọ́n ń pè ní alága yìí kàn máa ń ta ẹgbẹ́ náà fún àwọn tó bá wù ú ni, kì í ṣe pé ó fi ń ṣe òṣèlú, òun fi ń ṣe ọrọ̀ ajé ní tiẹ̀ ni. Ọ̀rọ̀ náà le lóòótọ́ o, àmọ́ bí èèyàn bá ṣèwádìí ẹ̀ wò yóò rí ìdí abájọ ohun tí ọkùnrin yìí ń sọ àti ohun tó fà á tó fi wí bẹ́ẹ̀ gan. Ọdún 2005
ìyẹn 20 ọdún géré sẹ́yìn báyìí ni wọ́n ti dá ẹgbẹ́ ADC yìí sílẹ̀. Láti ọjọ́ náà sì ni Ralph Nwosu ti ń ṣe alága ẹgbẹ́ yìí. Bóyá ni ẹgbẹ́ òṣèlú míì tún wà lórílẹ̀‐èdè yìí tó ní alága kan ṣoṣo fún 20 ọdún. Àti pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí àwọn kan yóò wá tí wọ́n yóò ní àwọn fẹ́ bá ADC ṣe àṣepọ̀, nítorí ẹgbẹ́ tó fírí bí ẹsẹ̀ arọ ni. Kò sí ẹni tí kò lè lọ síbẹ̀ láti du ipò tó bá wù ú nígbà tí wọ́n bá ti sọ̀rọ̀ náà tó bá bọ́ sí, tó bá sì ti lè ná owó tó bá yọ nídìí ẹ̀. Ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2018, ààrẹ àtijọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kó àwọn kan jọ. Wọ́n ní àwọn fẹ́ gba ìjọba lọ́wọ́ Muhammadu Buhari. Coalition làwọn náà pe ẹgbẹ́ wọn. Wọ́n pè é ní Coalition of Nigeria Movement. Ni wọ́n bá kó ara wọn jọ o, àti Ọbásanjọ́ fún rẹ̀, àti Ọlágúnsóyè Òyìnlọ́lá, àti Donald Duke pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Ọbásanjọ́ míì ni wọ́n bá rọ́wọ́ inú ẹgbẹ́ ADC. Wọ́n ní ẹgbẹ́ tí yóò kó àwọn dé ilẹ̀ ìlérí nìyẹn. Àmọ́ nígbà tí àjọṣe náà pé oṣù mẹ́ta géré, ìyẹn nínú oṣù kẹjọ ọdún 2018, àjọṣe náà forí sàpáta, ẹgbẹ́ náà fọ́ká, kálukú sì bá ọ̀nà tirẹ̀ lọ. Ṣé kìí ṣe ohun tí yóò ṣẹlẹ̀ sí àjọṣe lẹ́yìn náà rèé? Nítorí ìjà tí Dùmẹ̀bí àti àwọn èèyàn tirẹ̀ tún bẹ̀rẹ̀ yìí, bí wọ́n bá gbé kinní náà gba ilé ẹjọ́ lọ, ọ̀rọ̀ náà yóò le o. Dùmẹ̀bí ti ní àwọn arúgbó tí wọ́n jẹ́ ọ̀tá Nàìjíríà, àwọn olóṣèlú tí ìgbà ti lọ lórí wọn, àwọn èèyàn tí wọ́n bà Nàìjíríà jẹ́ débi tó wà yìí tí wọn kò sì ní oore kankan tí wọ́n fẹ́ ṣe fún Nàìjíríà mọ́. Àwọn ni wọ́n kó ara wọn jọ tí wọ́n wá já ẹgbẹ́ ADC gbà. Já a gbà ni wọ́n bá wá. Àmọ́ ọkùnrin náà ní wọn kò lè já ẹgbẹ́ náà gbà o, nítorí ẹ̀yìn ìkùlé ni wọ́n bá wọlé, ẹ̀yìn ìkùlé náà ni wọn yóò sì bá jáde lọ́jọ́ tí wọ́n bá máa lọ. Dùmẹ̀bí ní Atiku, Obi, El-Rufai, David Mark, Raufu Arẹ́gbẹ́ṣọlá, Rotimi Amechi àti àwọn tó kù wọn pé wọn kò yàtọ̀ sí kọkọláǹgbá tó sáré wọ ihò akàn. Rìfáàsì ni yóò fi jáde o. Ọláìwọlá alága ló yẹ ìbínú olùdíje ADC yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.